àjíṣe bí Ọ̀yọ́ láàárín yóò fi ṣe bí bàbá ẹni ní bàjẹ́ o yóò máa lo òkè sí ni kò ní lọ́ọ̀lẹ́ o dáadáa lẹ́ẹ̀dẹ́ o ẹ̀rì ilé bọ̀ sí o ẹ̀rì ṣe lọ́hùn náà o láàbí súnmí láìláhó láwọ̀ láàkó wa tàbí láàbí láàdí. Alhamdulillah Rabbil Alamin, for the blessings of Eid, joy in our hearts again. Baba chagulu badewa Omo Yoruba atata, يفدني دي in Oyo Alaafin city we distributed rice. Ẹni kòkó ẹni ròkó àìsèrè lẹ́sẹ̀ ẹni kòkó agbára ọlọ́wọ́ yí ẹ̀ tó. Ẹ lọ máa dáná àwọn báyìí máa gbé ti màmá yìí náà bọ̀ ká gbé fún wọn. A ṣàdúrà fún àwọn èèyàn tí wọ́n ní ká fún ní ẹ̀bùn. Àwọn ẹgbẹ́ ọmọ wà mọ́ kò ní ṣe kò ní sì jẹ kò ní sì mú. Ọlọ́run máa kọ́kọ́ ṣe àdúrà ti Yorùbá náà. Ọlọ́run dákun kó má padà lẹ́yìn. Ọlọ́run má padà lẹ́yìn. Ó dànù Ọlọ́run. Ṣé àpò ìlú ọmọ Nàìjíríà ẹ káàbọ̀ sí ìtọ́jú àjíṣe bí Ọ̀yọ́ rédíò. Ìbíbà ìpárà. Àwọn tí wọ́n fún wa nítorí bàbá Ṣẹ́gun Olúbádéwá àtàwọn alátìlẹ́yìn. Ẹ bá a ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn tẹ́ni ká fún yín. Ẹ̀kọ́ Olúbádé ọwọ́ yín ọmọ ròkè òkè ọ̀pá yín o. Atẹ́gùn òkú kò ní fẹ́ ti ní òní. Pé àgbò àwọn náà ní ká fún yín. Gbogbo alápapọ̀ gbàdúrà àwọn ní àti bàbá Sàmínú Adépọ̀jù àwọn alátìlẹ́yìn wa pátápátá mọ́mọ́ wa olórí Ìyábọ̀ nílò tí wọ́n wá yẹ́nu sí. Atẹ́gùn bò ní ọdún. Àjíṣe bí Ọ̀yọ́ láàárín, cultural foundation so grand, philanthropy movement across all land. To all who give in secret, only open, God bless you and we say, keep our deeds of pure hearts made Haula wala quwwata illa billahil azim. Ẹ wo ẹ máa gbé máa tún lọ. Ẹ kú dídá àpò ìlú ọmọ Nàìjíríà. Ẹ káàbọ̀ sí ìtọ́jú àjíṣe bí Ọ̀yọ́ rédíò. Ìbíbà ìpáràdé ni wọ́n ń pè bí ní ìlú Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ ọmọdé máa ti bá lónìí tí àwẹ̀ di ọgbọ̀n gẹ́rẹ́gẹ́. Ìní a tó ń pín oúnjẹ ọdún fún àwọn ènìyàn fún àwọn opó lóbìnrin lọ́kùnrin. A ti rìn jákèjádò òdúgbò ìlú Ọ̀yọ́. A ti bẹ̀rẹ̀ látòròkì, a ti lọ káàkiri, a ti dé Ajégúnlẹ̀. Bákan náà a wà ní páràdé báyìí níbi tá a ti ń pín oúnjẹ fún àwọn opó. Àwa ń ṣe bẹ́ẹ̀ à ń gbà aládùn àfọ̀gbọ̀ ẹ̀yìn alátìlẹyìn wa bẹ̀rẹ̀ látòrí bàbá wa Ṣẹ́gun Olúbádéwá láti ìlú òyìnbó àtàwọn èèyàn jàǹkànjàǹkàn Aliami prayer group akí ẹ̀yìn náà fún àtìlẹyìn bàbá wa Sàmínú Adépọ̀jù. Bákan náà bàbá mi pàtà Olúṣọlá Àṣọlá ọmọ Ọládélé Asúdẹ̀dẹ̀ mọ́mọ́ olórí Ìyábọ̀ Dédé Òsùnmú mọ́mọ́ wa Yẹ́misí akí ẹ̀yìn náà láṣẹ Adédèjì mọ́mọ́ wa ọ̀jẹ̀bọ̀ bàbá ọ̀jẹ̀bọ̀dé náà akí gbogbo yín pátápátá láṣẹ Elédùmarè àbùdí ntológo àbùdí ntọlọ́sà ó ní oko kan kì í bàbá wa Adé Àríwọlá bákan náà bàbá wa Abubakar Hamza ní Àkànó tí wọ́n jẹ́ chairman NNPC ní Ògbómọ̀ṣọ́ expressway tó wà ní ìlú Ọ̀yọ́ lọ gbá yẹn akínbùbí láṣẹ Elédùmarè àbùdí ntolókun àbùdí ntọlọ́sà ó ní oko kan kì í lọ́gbẹ́ àgbà aládùn àpébẹ̀ ṣe ju ti tẹ́ ṣe lọ Ọlọ́run bù fún yín torí pé ilẹ̀kùn iléeṣẹ́ Ajíṣe bí Ọ̀yọ́ tó ṣí sílẹ̀ o láti tún pín nǹkan ọdún. Bákan náà àwọn èèyàn tí orí ń ta àwọn èèyàn tí ò rọ́wọ́ họ rí wọ́n pọ̀ láwùjọ wa tó pọ̀ ẹ dákun tó yẹ lọ ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe yìí ipa yín ò ní pé o ọ̀nà ní dímọ̀ yín ojú ò ní tì yín ní tójú ilẹ̀ mọ́lẹ̀ ibi tẹ́ ti ń rówó tẹ́ ti ń mú wá ọ̀nà ní dímọ̀ yín o lórúkọ ọ̀gá wa Adéyínká Ọlásùnkànmí olóyè ọmọọba Adéyínká Ọlásùnkànmí kásàmásí dáadáa èmi nìkan kọ́ bákan náà Abbas náà ó wà pẹ̀lú mi bí afíjú ẹlẹtísà tó tún ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ Ọlọ́run ṣàánú o èmi Ọláyíwọlá Owólabí MC Money mò ń fà yín lé olórí àwọn opó ní Fàràdé mò ń fà yín lé wọn lọ́wọ́ káwọn náà kí wọ́n ṣàdúrà fún àwọn ènìyàn kí wọ́n tẹ̀lé mọ̀ pé tó àti wà ń bí ẹ bá dárúkọ ìlú ìyàn tí wọ́n yìí. Sàlámà alaikum arámọ́sílẹ̀ barakàtì orúkọ tèmi ni Fàṣásí Àwáwá Adéwùmí mò ń coordinate opó Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin Ajíṣe bí Ọ̀yọ́ tó ti débi ìṣe rẹ̀ wọ́n ti ṣe bẹ́ẹ̀ fún wa nù Ramadan wọ́n fún wa lóúnjẹ tó pọ̀ dáadáa
ṣùgbọ́n wọ́n tún dé ní àṣálẹ́ wọn náà wá fún wa lóúnjẹ ọdún wọ́n kàn tẹ̀ ń sáré pè wá náà ni a dúpẹ́ lọ́wọ́ yín Ajíṣebí Ọ̀yọ́ àwa dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ yín tí wọn ò gbàgbé yín gbà kọ̀ọ̀kan àwọn bàbá àwọn mọ̀mọ́ ẹ rà nígbà ẹ ní ṣubú ara ẹ ní ṣubú ẹ̀mí àpò yín ò ní gbẹ iwájú lẹ́ẹ̀mọ́ lọ Mashallah la quwata illa billah. adúpẹ́ o olórí àwọn opó bá a ti fẹ́ pín ibẹ̀ náà ní àti ń pin báyìí lọ́kọ̀ kejì báyìí dàpọ̀ ẹjọ́ wọn bá ní tó fún wọn àfẹ́ dá wọn dúró torí wọ́n lọ dáná sínú àfẹ́ dá wọn dúró mọ́mọ́ ẹ̀yin ẹ̀ bá a ṣàdúrà fún àwọn èèyàn yìí ẹ bá a ṣàdúrà fún àwọn èèyàn tí ó fún wa. iléeṣẹ́ yín ò ní jóná o yóò ní jọ́ bàjẹ́ o ẹ̀yin lẹ́fún wa ń tẹ̀ mí o àwa náà láàlè gbà o iléeṣẹ́ ò ní bàjẹ́ o yóò máa lo òkè sí ni kò ní lọlẹ̀ o. bàbá Ṣẹ́gun Olúbádé wá láti ìlú Èbó dáadáa lẹ́ẹ̀dẹ́ o ẹ rí ilé bọ̀ sí o ẹ rí ṣe lọ́hùn náà o ẹ ní bọ́wọ́ lọ́wọ́ o wọn ò ní gbé yín wọn ò ní gbọ́mọ yín o láàbí súnmílà ìlàhó láwọ̀lá kù wá tàbí láàbí láàdí. ẹ ṣàdúrà fún àwọn èèyàn wa bọ́dún tó ń parí a ní ẹ ṣàdúrà. màmá ẹ bá a ṣàdúrà fún àwọn tí wọ́n fún wa nítorí bàbá Ṣẹ́gun Olúbádé wa àtàwọn alátìlẹyìn wa tí wọ́n fún ní ẹ̀kọ́. ẹjọ́ mọ̀ sọ̀rọ̀. Ọlọ́run gbàdúrà sí wọn náà wọn ò ní ṣìṣe wọn ò ní ṣìṣe wọn ò ní táwọ́ náà ìgbésẹ̀ wọn kò ní ráráyé nu láàláwọ́ ẹ bá a ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn tẹ́lẹ̀ ká fún yín. bàbá Ṣẹ́gun Olúbádé wa àti àdúgbò àwọn alátìlẹyìn wa. bàbá Olúbádé ọwọ́ ni ọmọ ròkè kò ní sábẹ́ Ọlọ́run ó fún yín Ọlọ́run ó pẹ̀lú yín ẹ̀rọ àdúgbò ibi òwò adíkìgbà kọ̀ọ̀kan pa yín o atẹ́gùn òkú kò ní fẹ́ sí yín o lágbára Ọlọ́run iṣẹ́ yín ò ní kọjú ìfẹ́ sí yín o láúlá. ìdúró ni tí wọ́n mú wa náà àyà mi prayer group àwọn náà ní ká fún yín gbogbo alápapọ̀ gbàdúrà àwa nígbà gbogbo àdúrà tó ṣe yóò bá gbogbo alágbára lọ́wọ́ náà. àti bàbá Sàmínú Adépọ̀jù àwọn alátìlẹyìn wa pátápátá bàbá Bàtáì Bámidélé Ìṣọ̀lá bákan náà mọ̀mọ́ wa olórí Abọ̀dé ló tù bákan náà mọ̀mọ́ wa mọ̀mọ́ ayélujára atẹ́gùn bò ní ọdún láúlá. àjọba ẹ̀ní tẹ́ ẹ̀ní tí ẹ̀ní kòfo ẹ̀ní ròfo àrìndẹ́mọ̀ ẹ̀ní kọjú ẹ̀ní kọjú ní ọgbẹ́ agbára ọlọ́ àṣeyanjú àṣekèrè lẹ́sẹ̀ ẹ̀ní kòfo agbára ọlọ́wọ́ yí ẹ̀mí yóò dáa fún yín jù báyìí lọ sí gbogbo wa náà. ní sílẹ̀ tẹ́ ó ẹ̀ tọ́jú wọlé wọ́n tó ṣẹ̀yìn náà yóò fi ọmọ sílẹ̀. ẹ lọ máa dáná màmá. ẹ pọ̀ sí i. ok màmá kan tó lẹ̀ tó dé báyìí wọ́n á gbé ti màmá yìí náà bọ̀ ká gbé fún wọn. ẹ bá a ṣàdúrà fún àwọn èèyàn tí wọ́n ní ká fún yín ní ẹ̀bùn. ẹ bá a ṣàdúrà fún wọn. iwájú lọ́pẹ́ tí wọ́n mọ̀ rẹ́ sí o kò ní sí ṣe kò ní sí jẹ kò ní sí wo láìláìláì lápáta. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run máa kọ́kọ́ ṣe àdúrà ti Yorùbá náà Ọlọ́run adúpẹ́ fọ́lọ́run náà Ọlọ́run tí ó ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀sẹ̀dẹ́ yìí tó lè fi ń sìkò tó fi ń sì Ọlọ́run dákun tó má padà lẹ́yìn Ọlọ́run má padà lẹ́yìn ojú àánú Ọlọ́run ojú kẹ Ọlọ́run kó máa bá yín gbé gbogbo ohun tẹ́ fẹ́ níwájú Ọlọ́run tí jẹ́ ẹ̀rá padà sẹ́yìn ìbáríkà ní mọ̀ wájú Ọlọ́run wọlá oṣù àwẹ̀ yìí wọlá bí Ọlọ́run bá ti ní Ọlọ́run ṣe dùn tó sí oṣù yìí Ọlọ́run dákun bá ní gbàdúrà yín bẹ́ẹ̀ Ọlọ́run bá ní gbàdúrà yín bẹ́ẹ̀
ọlọ́run ní sọdún yìí lópin fún wa kò ṣe ní sọdún yìí lálàárẹ̀ fún wa kò ṣe ní sọdún yìí ní ìgbàdúrà títà sẹ́yìn fún wa ìgbàdúrà àgbọ̀ síwájú àgbàsókè àti pósìtì kí inú òde kẹ́ máa dúpẹ́ bọ́lá pa á kẹ́mi ni mo dé báyìí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún yín náà ló ṣe bẹ́ẹ̀ fún àwọn tó wà wájú yín náà àlùbáríkà ni mo àjọ lọ àwọn tí ó mọ rẹ́pù rẹ kúrò ní ọ̀nà lọ ọlọ́run níjọ bá wọn sí àwọn tí ó jẹ́ pé ìwọ́n náà máa tó bá tẹ̀lé báyìí wọ́n máa tó tọ́ka sí pé ibi ló dáa fún ọ ibẹ̀ náà ni ọlọ́run bó máa fi ẹ tọ̀ àlùbáríkà ni mo àjọ ẹ̀mí rẹ̀ ó sì gùn àtàlàbí ara àlùbáríkà ni mo àjọ lọ bismillahirrahmanirrahim Allahumma ya qayyum ya rafu ya qahir kira madani biduni bibarika ومن هدى من نجد هداه ومن دار إذا شفاه ومن جعل أداء المساء نجاه ومن رفع إساء إلى السماء ومن رفع إلى إساء إلى السماء ومن جعل إساء بات وإلى جو ومن نجانا وقومه مما تبان مجنة ومن سلام وبرامه منا ومن سلامنا من كل فضاء والإنسان وريام وكام والتجار والساكن والمعارف من كل سيسان ومن جميع مساجد الدنيا والآخرة يا رب العالمين يا رب العالمين يا رب العالمين يا من أراد عزيز من لا بد من أنفسنا يا قديم عليه زان ذاك قديما يا دام يا قومي يا كريم حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم لا نسير فإذا سنا دار ربنا ما سني أدرى دار ربنا فتجانا لا بقى جانا من نجوا أتينا وإلى مثل ما كما تبين يا كتاب يا جديد الفاتحة جاي صلى الله الكريم ada àti ṣe bí Ọ̀yọ́ láàárín yóò ti ṣe bí bàbá ẹ̀ náà. Carry the flame for the orphans, the widows, the ones in need. You brought smiles on aid, fulfilling the deed. Ya Allah, barik lahu fi umrihi, never let him lack. Amin ya wadudu, all supporters, home and abroad, we say thank you, shukran. May blessings befall you. Alhamdulillah, Alhamdulillah. It's Eid wa barakallahu fikum jami'an. Ameen. Ameen. Ya Ali, may Allah accept all our efforts and reward Baba Shegun and every supporter abundantly. Mubarak, Prince Adinka olasın kami Kasama sedada Ya